ẹ̀yin èèyàn lé èyí tún lé ìta tún gbọ́ yìí tún lé o àfi k'Ọlọ́run ń ṣàánú fún kábíyèsí o àti Queen Naomi bí a ṣe gbọ́ ọ wọ́n ní herbalist tí àwọn àǹtí wa méjèèjì tó gbé iṣẹ́ burúkú lọ bá wọn ní herbalist ni wọ́n ti sẹ́ndí tọ́ọ̀gì sí òun o bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin aráalé wọ́n ní herbalist yóò ṣiṣẹ́ tí àwọn gbé fún herbalist wọ́n ní torí ẹ̀ ni wọ́n fi sẹ́ndí tọ́ọ̀gì kí ó lọ deal pẹ̀lú herbalist babaláwo tí wọ́n gbéṣẹ́ fún wọn ní nítorí pé wọ́n ní kò ṣiṣẹ́ yẹn báwọn ṣe ní kó ṣe é pé ọ̀tọ̀ ní nǹkan táwọn ní kó ṣe ọ̀tọ̀ ní nǹkan tó ṣe wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi lọ sẹ́ndí tọ́ọ̀gì ní pé kí wọ́n lọ deal pẹ̀lú bàbá ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa àti aru wọ́n ní wọ́n lọ sọ́dọ̀ bàbá ẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ sọ fún bàbá ẹ̀ pé àwọn ò fẹ́ kí ọ̀tá queen wa kó má lè bímọ mọ́ lé ọmọ tí wọ́n ti bí tẹ́lẹ̀ ipe kí bàbá yìí pé kí ó so ilé ọmọ wọn pa ilé ayé ilé asán ọlọ́run máa máa ṣàánú wa lọ́wọ́ ẹni tó ń lé ni o ọlọ́run máa máa ṣàánú wa o ẹ rí i pé àwọn èèyàn yìí ẹ rí i pé èèyàn burúkú ni wọ́n ẹ̀yin lọ bá bàbá aláwo ẹ̀yin ní kó so ilé ọmọ èèyàn bíi tiyín ẹni kó so that kò ní bímọ mọ́ ṣé ẹ̀yin lọ́lọ́run ọba ni ṣé ẹ̀yin ni ọlọ́run ọba ni wọ́n ní bàbá yìí wọ́n ló ti ń ṣiṣẹ́ yìí tipẹ́ o wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú àwọn iṣẹ́ báyìí o bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní bàbá tí wọ́n kọ́kọ́ lọ bá wọ́n níyẹn ti gbowó àìmọye owó lọ́wọ́ wọn wọ́n nígbà tó yá wọ́n ní bàbá yẹn wá sọ fún wọn wípé òun ní ẹlòmíì tó jẹ́ pé ó kọ̀ òdíṣẹ́ yìí wọ́n ní bó ṣe lọ nìyẹn tí wọ́n lọ bá ẹni yẹn wọ́n lẹ́ni yẹn wọ́n ní òun ni ó wá ní òun máa bá wọn ṣe wọ́n ní wọ́n dẹ̀ san gbogbo owó tó yẹ kí wọ́n san fún ẹni yẹn ẹ̀yin aráalé wọ́n ní owó tán san wọ́n ní kì í ṣe kékeré wọ́n ní wọ́n sọ fún bàbá aláwo yìí wípé àwọn fẹ́ kí òde inú ọ̀tá àwọn kó má bímọ mọ́ lé ọmọ tó ti bí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ilé ayé yìí le àwọn èèyàn burú o àwọn èèyàn burú ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá a gbọ́ yìí àwọn èèyàn burú ìkà làwọn obìnrin yìí ìkà ni wọ́n nígbà tí bàbá yìí gbowó lọ́wọ́ wọn tó ṣiṣẹ́ wọ́n ní iṣẹ́ ò bàjẹ́ wọ́n ní bí wọ́n ṣe lọ rán tọ́ọ̀gì sí bàbá nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ rí pé ilé ayé yìí lágbára kíkọ́ máa waste owó ṣá ẹ rántí wípé owó tí wọ́n kọ́kọ́ sọ fún bàbá àti tẹ́lẹ̀ ìyẹn ti kọ́kọ́ gbowó nígbà tí ìyẹn gbowó ìyẹn lòun tún máa mú wọn lọ bòmíì ìpẹ́ nìyẹn máa bá wọn ṣiṣẹ́ pé mọṣẹ́ dáadáa wọ́n ní Jẹ̀bú ni bàbá yẹn wà wọ́n ní bó tún ṣe lọ ọbẹ̀ nìyẹn ìyẹn tún ṣáàjì owó ó ṣáàjì owó ẹ̀yin èèyàn lé ẹ rí pé àwọn èèyàn yìí ọ̀rọ̀ wọn àfi kéèyàn dákẹ́ kẹ́kọ̀ọ́ máa waste owó ṣá lórí pé ẹ fẹ́ kí Queen Naomi kọ́ máa fẹ́ kábíyèsí òun náà lẹ̀ ń waste owó lé lórí ẹ̀yin èèyàn lé ẹ̀rí pó ga ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín
Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Wọ́n nígbà tí oògùn ò jẹ́, wọ́n ní bó ṣe rán tọ́ọ̀gì lọ sọ́dọ̀ bàbá aláwo nìyẹn tó ní kí wọ́n lọ lu bàbá. Wípé irọ́ ni bàbá pa, bàbá ò ṣiṣẹ́ kankan, ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé ilé ayé le. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún wa o. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa wà pẹ̀lú wa o. Gbogbo àṣírí àwọn olórí ó máa tú ni o. Ẹni tó bá ti ń lépa ibi sí Queen Naomi, àṣírí wọn máa tú ni o. Lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní wọ́n lu bàbá yìí, wọ́n ní wọ́n fẹ́ pa. Wọ́n ní tí ò bá ń ṣe pé bí wọ́n ṣe ń lù, èèyàn kan ń bọ̀ orí wọn wípé wọ́n bá pa ọkùnrin pẹ̀lú àwọn thugs tí wọ́n rán lọ, tí wọ́n ní kàn lọ lù. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tó lágbára. Àfi k'Ọlọ́run máa ṣàánú kábíyèsí o pẹ̀lú àwọn olórí yìí. Wọ́n nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí níwájú kábíyèsí, tí kábíyèsí pé àwọn olórí yìí, wọ́n ní àwọn olórí yìí parọ́ wípé àwọn ò rí màá yìí rí o. Wípé bóyá wọ́n san owó fún màá yìí láti wá ba orúkọ àwọn jẹ́ nínú ààfin ni. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màá yìí gan sọ pé àwọn mẹ́ta ni. Wípé ṣùgbọ́n àwọn méjì yìí gangan ni ó wá bá òun tí wọ́n gbéṣẹ́ yìí fún òun. Wọ́n ní wọ́n tún parọ́ pé bóyá Queen Naomi ló rán ẹni yẹn pé kó wá parọ́ mọ́ wọn nínú ààfin. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tó lágbára. Wọ́n ní kábíyèsí ní ojú gbà wọ́n tì fún wọn. Wípé ìwà burúkú ayé àtọ̀run òun ni wọ́n wù yìí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn ẹ̀dà tó wà ńbẹ̀ gan, wọ́n ní wọ́n mérè ni. Wípé irú àwọn èèyàn wo lèyí nítorí Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Allegedly o. Tí a bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o ní ilé lóko àti ní ẹ̀yìn odi. Ọlọ́run ọba aláàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ní agbára Ọlọ́run, òkè òkè ni Ọlọ́run á máa bá mi gbé ọwọ́ yín lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ subscribe o, kẹ́ like, ẹ share. Ẹ dẹ̀ má gbàgbé bá wa fún fídíò wa ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all.